Ìwòsàn ègún ìdílé tàbí wègún wèpèdànù. Ẹ rí tọ́píìkì tí a mú wá ní òní tí yóò máa jẹ́ àǹfààní fún gbogbo etí tó ní àǹfààní tó ń gbọ́ mi ní òní. Òun náà ni iṣẹ́ wègún wèpè tàbí ègún ìdílé. Tí a bá wo ilé ayé lónìí, most of àwọn èèyàn wọn a máa complain nípa ègún ìdílé, tàbí kí mi tiẹ̀ sọ pé òun ti wẹ ègún ìdílé, òun ti wẹ̀ still ègún ìdílé yìí ò tíì kúrò lórí òun. Ọmọ ìyá mi, jẹ́ má jẹ́ kí n parọ́ fún ẹ, kò lè kúrò. Ṣé rí lílo nǹkan ègún ìdílé, wíwẹ̀ ègún ìdílé kúrò, àkọ́kọ́ nínú ẹ̀ ni pé olùwẹ̀ ègún ìdílé kúrò ó gbọ́dọ̀ ṣí ọpọlọ ẹ̀ sílẹ̀. Ègún ìdílé tẹ́ ẹ rí, nǹkan tí wọ́n fi ṣẹ́ ègún ìdílé, nǹkan tó ní agbára ni. Ṣé irú èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, ṣé èmi náà sọ pé mi ò légún ìdílé tèmi ni? Ègún ìdílé ò ṣeé ṣẹ́ tán, àmọ́ kinní kan ó ní o lè fi ní agbára àti ṣẹ́ ègún ìdílé kúrò lórí ẹ̀. Ṣíṣẹ́ ègún ìdílé ó kù sọ́wọ́ ọ̀wọ́ tó ń gbọ́ mi. Bẹ́ẹ̀ nìkan bá sọ fún ẹ pé àwọn ó bọ́ ṣẹ́gun ìdílé 500,000, 1 million ni kó lọ mú wá. Ọmọ ìyá mi, òun náà légún tó ń bá yí ń tiẹ̀. Ṣé rí ọgbọ́n kan ni mo fẹ́ kọ́ wa ní òní. Lóòótọ́ a ti sọ̀rọ̀ nípa ọṣẹ ègún ìdílé lọ sẹ́yìn, àmọ́ báwo la ṣe ń lò ó, báwo la ṣe ń ṣí brain wa sílẹ̀. Ilé ayé tá a wà yìí, gbogbo nǹkan kọ́ lo oògùn, gbogbo nǹkan lọ́wọ́ lo oògùn o. Ọlọ́run ló mọ iye ọṣẹ wíwẹ̀ ègún ìdílé tó o ti wẹ̀ tó o ti rí solution. Ìpìlẹ̀ di ègún ìdílé, àwọn èèyàn tó máa ń pilẹ̀ kì í ṣe ẹnìkan ni. Ìpìlẹ̀ ègún ìdílé ní agbára gidi gan ni. Àmọ́ Ọlọ́run ó ti wá fi àdúrà tó ti ní ẹ pè mí, èmi ó dá yín lóhùn. Àìmọye àdúrà lóríṣiríṣi náà lórí pé à ń ṣẹ́ ègún ìdílé, tí ẹni tó sì ń ṣẹ́gun ìdílé fún tó sì ń sọ pé kíní ò mọ̀ tí kú lórí òun. Èmi wá sọ àṣírí kan fún yín lónìí. Gẹ́gẹ́ bí mẹ́sẹ̀gì kan tí mo gbà lónìí, nǹkan ègún ìdílé òun náà ni ẹni yìí ń wá. Mo wá bi láwọn question kan. Àkọ́kọ́ question tí mo kọ́ bi léèrè ni pé kó tó di pé mo béèrè question lọ́wọ́ ẹni náà, mo ní ó sọ fún mi, ó ní nínú àwọn fámílì àwọn ẹnìkan kan yìí fi bẹ́ẹ̀ ran ara wọn lọ́wọ́. Olúkálùkù àwọn sì ní àwọn orí jẹ. Nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí, mo bá ní tọ̀, ẹ̀yin tẹ́ ẹ gan tẹ́ ń pè mí o, iṣẹ́ wo lẹ ń ṣe? Wọ́n dákọ iṣẹ́ náà tí wọ́n ń ṣe. Mi ò fẹ́ máa sọ̀rọ̀ ẹni náà lórí bíbá ẹni, àmọ́ jẹ́ kí n fi mú àpẹẹrẹ wá. Nígbà tí ìwọ tó ní ègún ìdílé ń bá ọjà, gbogbo àwọn ẹ̀gbọ́n tàbábúrò ẹ̀ kò sí èyí tó rí jẹ nínú wọn. Àmọ́ tá a wá wo ìgbésí ayé
ẹ̀yin tí ẹ jẹ́ tẹ̀gbọ́n-tàbúrò, ká sọ pé kò sí èyí tó níṣẹ́ gidi lọ́wọ́, kò sí èyí tó kọ́ṣẹ́, kò sí èyí tó lọ ilé-ìwé, kò sí èyí tó ní ìmọ̀ kankan téèyàn fi ń ṣe iṣẹ́ láyé. Ìwọ tó lóhùn àwọn tí ń wé ọ sí ègún ìdílé, bóyá ìwọ lo kéré jù láàrin wọn, tí wọ́n náà ti wá gbé ọwọ́ yẹn, o ò ṣiṣẹ́ láti ọjọ́ alẹ́ rẹ. Wọ́n bi ẹ́ léèrè iṣẹ́ wo lo ní lọ́wọ́, kí ni ìmọ̀ tó ní tó lè fi bọ́ aya, tó lè fi bọ́ ọmọ, o ò ní. Ìgbésí ayé táwọn tíwájú ń lò nìwọ náà fẹ́ lò. Ègún ń ràn ọ́ bọ̀ nìyẹn o. Ègún náà ti ń ṣẹ́ lórí tiẹ̀ náà nìyẹn o. Tí wọ́n náà bá dẹ̀ lo ìgbésí ayé yẹn rábaràbarà, o tún fi lọ́mọ lọ́wọ́. Bóyá ìdílé yín, bóyá bàbá tó bí yín lọ́mọ o, kì í rán àwọn ọmọ ní school. Ìwọ náà wá dàgbà lónìí, bàbá náà kò rán wọn ní school, ìwọ náà ò ní lọ school. Ègún yẹn ò tí ì tán lórí ẹ o. Tó o bá ń wẹ ọṣẹ wègún wèpè lójoojúmọ́, kò lè ṣẹ́. Bá ṣe máa ń ṣẹ́gun ègún ìdílé, bóyá lágboolé tí ń sìn o, bóyá ọtí tàbí sìgá náà máa ń mu àmupara. Àmọ́ Ọlọ́run ṣe ohun tí ìwọ lọ́gbọ́n orí, Ọlọ́run ní bá wọn mutí, o ò ní bá wọn mu sìgá. Ìwọ ti ṣẹ́kàn kúrò nínú ègún ìdílé nìyẹn, nítorí pé tá a bá wo nǹkan tó ń fa ìpìlẹ̀ òṣì tó ń ta wọ́n, bóyá látara ọtí mímu tàbí sìgá mímu, tàbí tó yẹ pé ìdílé titi ẹni o, bóyá tí wọ́n bá ti pé iye ọdún kan ni wọ́n máa ń jọ́lọ́run pè ní wọ́n máa ń kú. Ìwọ wá jókòó nígbà tó lọ ṣe wègún wèpè, ọpọlọ tiẹ̀ wá sí, ó wá rí i pé ọtí tí wọ́n máa ń mu àti sìgá ni ó jẹ́ kí ẹ̀mí wọn ó gùn. Nígbà dẹ̀ wo bàbá iwájú kan, ọtí àti sìgá ló mu, eléyìí náà gbà á tó fi dórí bàbá tiẹ̀, ọtí àti sìgá ló mu, ó wá jẹ́ pé éèjì náà ni wọ́n máa ń kú. Ìwọ yá tètè yá fi ọtí àti sìgá lẹ̀ nítorí pé o fẹ́ kú ní éèjì yẹn, o ti ṣẹ́gun ègún ìdílé kan nìyẹn o. Tí wọ́n bá ń pa àgbò, tí wọ́n ń bẹ́ ajá fógun nítorí ègún ìdílé, àwọn ìwà tásíwájú hù tí wọ́n fi ń ṣàgbákò tó fi dègún lé wọn lórí, tí ìwọ náà bá ti ń wù ú, kò sí àní-àní, Ọlọ́run jẹ́ kí ó má fi lé ọmọ tiẹ̀ lọ́wọ́ ni. Kò sẹ́ni tí ò légun ìdílé. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀, mo légun ìdílé tèmi. Àmọ́ téèyàn bá ti ń wé ọṣẹ wègún wèpè wègún ìdílé, á ṣí brain yẹn sílẹ̀, wàá lè ronú nǹkan tó ń ṣe àwọn ará aṣíwájú yín, kí ni okùnfà nǹkan tó ń ṣe wọ́n. Tí wọ́n bá ti lè di okùnfà yẹn mú, tó o sì sọ pé o ò ní bá wọn ṣerú ẹ̀, ìwọ ṣẹ́gun ègún ìdílé nìyẹn. Àbí ní fámílì tí ni wọ́n sọ wípé ní wọn kì í kọ́lé, ìwọ náà wá wò látòrí àwọn bàbá tó bí bàbá tiẹ̀, wọn ò kọ́, bàbá tó bí bàbá tiẹ̀ ò kọ́, bàbá ẹ̀ náà ò kọ́. Wọ́n rò pé kí ni nǹkan tí ó ń fa àìlè kọ́lé wọn, kí ni nǹkan tí ó ń fa àìlè ṣe àṣeyọrí nídìílé yín. Ó wá rí i pé ṣìnà ni o. Ó wá rí i pé tẹ́tẹ́ ni o. Ìwọ wá ní òótọ́ láti òní lọ o ò play bet naija mọ́, o ò play bàbá ìjẹ̀bú mọ́. Tẹ́tẹ́ táwọn ń ta ń gbà náà yàtọ̀ o, tẹ́tẹ́ tí upgrade ń sìn. Ìwọ wá sọ pé ò ṣe mọ́, òun wá ń lákòjọ, o ti ṣẹ́ ègún kan nìyẹn. Ibi tí ọṣẹ ègún wègún wèpè tí ó ń lò, ibi tí ó mọ̀ ṣiṣẹ́ sí ti ẹ̀ nìyẹn. Àmọ́ ò ń lo ọṣẹ wègún wèpè, ìlànà tí bàbá ẹ̀ fi lẹ́lẹ̀ nípa ọtí mímu ràn àti ṣìnà ṣíṣe, ìwọ náà tẹsẹ̀ bọ̀, ó wá lọ wẹgẹ ọṣẹ wègún wèpè, kò lè ṣiṣẹ́ o. Tó o bá ti lè sùn kó takaka, kó ro nǹkan tó ń dà yín láàmú nínú ìgbésí ayé yín, tí wọ́n sì sọ pé láyé o ò ní bá wọn nírú ẹ̀. Bóyá ìdílé tí ni, bóyá ẹ níṣẹ́ lọ́wọ́, máa roko àgbàro kiri.
àbí gbogbo ọmọge bóyá tó jábúrẹ́ tàbí èyí tó jẹ́gbọ́n ẹ̀, wọn kì í gbélé ọkọ. Kí ló ń fà á tí wọn fi gbélé ọkọ? Bóyá ẹnu ọkọ ò ká wọn, tàbí kán máa ṣe nǹkan tó wù wọ́n nílé ọkọ, kán wà nílé ọkọ kán tó máa yàlè. Ìwọ dẹ̀ ti fojú rí pé nǹkan tí ó ń fà á táwọn aṣíwájú ẹ lóbìnrin fi gbélé ọkọ nìyẹn. Ìwọ náà tó tẹsẹ̀ bọ́, ó ti dègún lé ẹ lórí o. Tó bá ti sọ pé ìwọ ò ní ṣe nǹkan tó ń ṣe yìí o, ó ti ṣe ègún kan nìyẹn. Orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátíbóyè, táyé mọ̀ sí Ewé ń jẹ́. Èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Lórí ètò yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí, a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àtegbò, ní àwọn nǹkan kéékèèké tí Ọlọ́run ní kí àwọn ọmọ kéékèèké yìí ká máa fi ṣe àǹfààní fáyé, kó sì máa bá yín lára mu. Tí a bá wá ní ìbéèrè lórí gbogbo àwọn nǹkan tí a máa ń sọ yìí, ẹ jẹ́ kí a pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 07037422552. Tí a bá wá rí ẹnìkan lórí ètò tó bá ní ó ní Dr. Mutiu, pé ọ̀rọ̀ yìí tá a sọ lénìí o, pé àwọn nǹkan yìí ò tíì pé, ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa, kó wá fún yín ní nọ́mbà. Ẹ dákun ẹ má dá lóhùn o. Lẹ́yìn nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ́ pè yìí, tí ẹnìkan bá fún yín nọ́mbà tó bá ti yàtọ̀ sí, ẹ má dá lóhùn. Gbogbo èyí tí à ń sọ níbí báyìí, a béèrè owó lọ́wọ́ ẹnìkankan. Ẹ lọ dán wò ni. 07037422552, 08029484696, 09053332747. Èyí tí a fẹ́ bára sọ náà ní òní náà ni ọṣẹ wègún wípé, wègún ìdílé. Kí ni nǹkan náà tí a fẹ́ wá? Kí ni nǹkan náà tí a fẹ́ lò? Gbogbo wa la mọ̀ ewé kan tó ń pè ní ewé tí a mọ̀ sí ewé ṣaworo pípé. Ewé ṣaworo pípé òun ni a fẹ́ lò. Ẹ jẹ́ ká lọ̀ kó kúnná pẹ̀lú ata àjọ̀sí díẹ̀. Tá a bá ti wá fi ata àjọ̀sí sí, tá a ti lọ̀, ata àjọ̀sí ò níye. Ẹ jẹ́ ká lọ̀ kó kúnná, kó di powder, kó kúnná. Ó lè jẹ́ gbígbẹ, ó lè jẹ́ tútù. Ẹ jẹ́ ká lọ̀ kó kúnná dáadáa. Tá a bá ti lọ̀, tó bá ti kúnná, ó jẹ́ ká bu iyọ̀ síbẹ̀ díẹ̀ sí. Ṣá ti bù sí. Ẹ jẹ́ ká fi po ọṣẹ. Ọṣẹ yìí ó ní ààbò sórí kàìnkàìn tá a lọ fi wẹ̀ lódò tó ń sàn. Odò tó ń sàn òun ni a fi lọ wẹ̀. Wègún wèpè tó dájú ni. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátíbóyè, táyé mọ̀ sí Ewé ń jẹ́. Ẹ̀rí tó bá dìgbà míì, á tún mọ́rọ̀ tuntun yàtọ̀ sí eléyìí wá. Ó dàbọ̀.